Kò sí nǹkankan. Ẹ wo kí ló dé? Kíni ó ṣẹlẹ̀ ní ẹ̀jẹ̀? Èmi lẹ́jà lẹ́yìn fún mi ní. Para inú mọ̀ ti tutù. Ní kíni? Wá sí nǹkan. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkankan. Ta ló wà nínú? Ṣé bí àǹtí Rúkà àbúrò yín ni wọ́n wálé lẹ́ẹ̀kan mọ̀ ní tí mo ṣe ń lọ ọjà lẹ́ẹ̀kan. Ó ní wọ́n dé mo sì mú wọlé pé mi ń jáde lọ. Wọ́n ti dé àǹtí Rúkà. Àǹtí Rúkà. Wọ́n ti dé. Sàlámù aláìkùm. Ọ̀dà mi. Sàlámù aláìkùm. Ọ̀dà mi ti ń ṣe é. Àyíká ló wá dé. Àmì àìpẹ́ náà ni mo dé. Kí ló ń ṣe nínú? Mo ń wo fíìmù ni. Fíìmù. Fíìmù sì wà dùn. Fíìmù. Mo ń wo fíìmù ni. Ọ̀dà mi ṣọ́ọ̀ṣì. Ṣé ìdára yín ṣe gbọ̀n ni? Ìyàwó ṣọ́ọ̀ṣì. Ọ̀dà mi. Ìyàwó. Kò sí nǹkankan. Màá lọ inú ilé. Màá lọ. Kíni? Kí ló wá dé? Kí ló mú? Kíni mo sọ pé ó ṣe mí nìsí? Kíni mo sọ pé ó mú? Kíni mo sọ pé ó mú? Kíni mo sọ pé ó dé nìsí? Kíni mo sọ pé ó dé nìsí? Ojú kú ní kíni? Ó yẹ kí wọ́n lè wà nínú tó yẹ kó ṣe kẹ́lẹ́ nínú iṣẹ́ olùpàá mi balẹ̀. Tó bá lọ yé mi wá jọ ni. Dáàbò máa bẹ̀rẹ̀ dáàbò ìjà mi lẹ́jọ̀. Kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì yìí báyìí? Oh my goodness. Ọ̀rẹ́ mi Rẹ̀mí. Ọ̀rẹ́ mi Rẹ̀mí. Wàláì ò kí n ṣọmọ àlè. Honestly, nọ́mbà ẹni mò ń dá ẹ̀ tí tó fi wọlé yìí. Tí mo fi wọlé wọ́n tó fuck up. Èmi gan mọ̀ pé mo fuck up big time. Ó fuck up bígálì ní láìkẹ́. Má bínú. Tó bá rí àwọn honourables yẹn lánàá, ó pẹpẹ. Like seriously, èmi gan mọ̀. Èmi dùn mí, àdínárà mi ò lélẹ̀ ara ń já mi ní pé ààrẹ. Tó bá rí àwọn honourables yẹn. Tó bá rí nǹkan tó ń fà, ó pẹpẹ. Ṣọmọ máa sọ pé nǹkan pẹpẹ. o ti gan mọ̀ pé wà á ti balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ṣọmọ máa sọ pé ní pẹpẹ. Gbàgbé, mo fà báyìí, mo fà ọjọ́ mo jẹ chicken last. Ó serious. Ó jó mi lára pé mi sí ń bẹ̀. Síbẹ̀ tó tẹ̀ kí. Ìyẹn náà tún ẹ exaggeration. Wo wọ́n ti wá òróró tó gbé síwájú mi tó báyìí ní àmẹ́ ọ̀rẹ́ mi. Kò sọ̀rọ̀ mi ń bì. Kò bẹ̀ fẹ́lẹ̀. Ó dùn mí. Ó ti balẹ̀ jẹ́. Àná yẹn dùn. Kò sí wàhálà. Àṣìdé na we gather day together. We gather day ìwọ wo. It is well. Ìyẹn ti lọ, wá tún máa mú mi. Mo ní kí wá sọ fún ẹ tó bá ti di 5. Another one is coming. Like seriously. Like wọ́n ṣe fẹ́ pa pàtí yẹn lé mi lẹ́nu. Mi ti rí yàrá yẹn ni tó máa dá mi dúró. Rírọ̀ lẹ́nìí tó máa pẹ́pẹ́ jù. You don't mean it. Kẹ́ni. Kò sí wàhálà tó bá ti di 4:30. Màá mú ẹ mọ́lé. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Mi lè gbé gbó ẹ̀ láyé. Ọ̀rẹ́ mi, ó yá sinmi. Tàná ẹ̀ tó wà lára. Ọ̀rẹ́ mi. Gbogbo ayé. Kí ni mo wá? Oúnjẹ. Àwọn wà lórí abẹ́rẹ́ ìlú ìlú. Ẹ mánéjẹ 1,002 wà ní abẹ́ ìlú. Ṣé wọ́n ti òtó ni? Wọ́n ti tó. Ẹ lọ máa ní ẹ lọ fi ṣe rẹ̀ àbí ṣe. Wọ́n bí kí ni kí manage kì í fi ṣe. Láyé bàbá Tinubu. Ṣé pé kóńgò rẹ̀sì kan ti di 3,500, ẹ̀wà 4,500, gàrí 2,500. Ẹ dákun tó wá kò fẹ́ bá mú. Yàtọ̀ tó ní bí mo ṣe wà yín nìsín mítì mò ń lọ èmi pẹ̀lú àwọn Tinubu wa ní mítì báyìí nìsín. Mo ní pé bí bọ́dọ̀ òsì bá sì sí bọ́dà tí gbogbo nǹkan ò fi wálẹ̀ ó yẹ pé ráìsì yóò padà kóńgò ráìsì yóò padà ní 300 ibẹ̀ ní ibẹ̀ mọ́ lọ́wọ́ ti yóò wálẹ̀. Torí náà ẹ máa ní ti wá 1,000. Ṣùgbọ́n mo sọ gbogbo ọ̀rọ̀ tó jẹjọ kọ̀ wọ̀ mí létí ọ̀rọ̀ kébi ní máa pa mi. Mo bá sì dìde ìgbọ́dọ̀ máa bo oúnjẹ nínú ilé. Wọ́n gbà pé ebi ní máa jẹ́ kí mi máa bí mi gbà mí. Ṣé ti yọ? Mo gbọ́dọ̀ bo oúnjẹ lẹ̀ ni o. Ṣé sọ̀rọ̀ dáadáa lẹ́nu? Ẹ dákun ẹ̀wọ̀n bí ó bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ dáadáa lẹ́nu bí etí òyìnbó àkànyìn. Láti ṣe fẹ́ ṣẹ̀ṣẹ̀ dé Nàìjíríà.
Àwa wí tẹ́lẹ̀ wà lẹ́ lọ mi tí ìmọ̀ pàdé olórí ibú tẹ̀sẹ̀ tẹ̀ múra àìláyà yìí. Bọ́sọ̀ sí ni o. Tètè dáná o. Tètè dáná o. Ń yẹ ìyáálé àmúdà. Tinubu kọ̀. Tinubu kò rí àwọn tí a wọ̀. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi ò bàbá mímọ́. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Elédùmarè mú mi jáde lọ fàbọ̀ ẹ́. Ọ̀rẹ́ mi rẹ̀. Ọ̀fànà. Ẹja kọjá mẹ́ta ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ lájọ kàtìrì aláṣẹ. Ó pè mí. Ìjọ wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Aṣírí là ń jẹ́ tàrà mo gbàgbé. Ẹ̀ṣọ́ á pè láti jẹta ni. Má bínú Ó pè mẹ́ náà. Kò tiẹ̀ ní ọ̀rẹ́ Wọ́n má báwo sọ̀rọ̀ ni. jù. Kò sí. Wo wọn á mú máa ń fẹ̀ dín wọn á mú ojú ojú sí ẹni dájú mo ṣe àdélé ìlú ọ̀rẹ́ ẹ̀yọ́ sí yẹ. Like seriously. Ọlọ́run. Bóyá kọ̀ọ̀rẹ́ mi kọ̀ọ̀rẹ́ mi. Owó ẹ̀rọ o. Ẹ̀rọ sí ara. Ọ̀rẹ́ mi ni. They call me Ajama by name. Yes, ìjàmbá lórúkọ. Wow. Yes. They call me Inspector. Happy to meet you. It's my pleasure, brother. Àwọn mẹ́ta ni o. Màmá ẹlẹ́ni kẹta. Àwọn kẹta. Ẹjọ́ ìsìnkú ọ̀rẹ́ ó fi ń rẹ̀. Ẹ ó kò ẹ̀gbọ́n bàjẹ́. Ọ̀rẹ́ báwo? Ọ̀nà wà kò ṣe wọ́n dáadáa. Owó burúkú ń bẹ ní ọ̀rẹ́. Olówó. Ó dẹ̀ tún ní TV. Owó burúkú ń bẹ ní ọ̀rẹ́ ló tí wọ́n ní. Owó wà lọ́wọ́ ẹ̀. Lákàtà Ó tún ní TV. ọ̀rẹ́ ọmọ rẹ̀. Májò bọ́ o. Àgẹ̀lẹ̀ bọ́ ò jẹ́rìí tó bá pè mí lẹ́ẹ̀kan. Ìjà ló lẹ́ẹ̀mẹ́wàá. Ọlọ́run ajé lọ́mọ. Ọwọ́ ẹ̀ ti bà á. Ọ̀rẹ́ ya iṣẹ́ òní ẹ̀ka tí ìwà níjẹ́ ká wọlé nù. Nígbà mo kàn ní pé nǹkan jáde mo ní kí n clip aṣọ. Ọlọ́run mi ọba àbọ̀ gbàdúrà mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Kí n má kẹ́lẹ́ sùn lọ́nà. Ọlọ́run mi ọba àbọ̀ gbàdúrà mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́. Ẹni tó bá rí ẹ báyìí mo ní mọ̀ pé ẹkùn ni ẹ́. No, me the one is watching me. Me on side there on me. Kí ni ilé kọjá díẹ̀ honestly. Me the one to Ìfà mi expect pé bí mo ṣe rí nọ́ọ̀kì ni I was like ṣé bí mo ṣe ra signal yẹn wọ́n náà ti ẹkùn gan ni ọ̀rẹ́ òde ní mọ̀ pé wọ́n náà lè pa ẹran jẹ o. Like seriously ní tó bá rí ẹ kò ní mọ̀ pé ẹkùn ni ẹ́. You know what is one try again. Ó kò ń dẹ mọ́ eléyìí kúrò ní try I really enjoyed it. Ọ̀rẹ́ gan ò ní mọ̀ pé Ó máa ń do. òun obìnrin ni na it's normal thing irun obìnrin ló ń jowú but ilé na codedly ni kò lè mọ anything. So when should I be expecting you now? Like when you I go move out of way. Anytime call me for you. my service. No problem. Ọlọ́run àbò mo dúpẹ́, mo jí sáyé lónìí o, mo sùn, mo jí ó ṣé o bàbá, oore rẹ̀ yẹ ló gbèrò. Ìyá mi dákun, ṣàánú mi. Kí ló dàrí máa ṣàdúrà fún mi gbogbo bí mo wà yìí? Dákun. Sùnmi o. Ajé kan. My dear. Ìyàwó ẹ̀. Ẹ ti dé ni. Mo ti dé o. Ṣé kò sí? Ìgbà wo lẹ dé? Báwo ni ibi iṣẹ́ tẹ̀ ń? My dear, bákan náà ni. Irọ́ ni o. Báwo ló ṣe ṣẹlẹ̀? N ò fún mi níṣẹ́ o. N ò fún mi níṣẹ́ ọkọ mi ò dẹ̀ jáde nínú list. Kí ló fẹ́ ṣe báyìí? Mi ò mọ tí mo fẹ́ ṣe o. Ohun tí mo kàn lè sọ ni pé gbogbo ẹni tí táwọn máa ṣe nínú ilé. Wọ́n máa bá mi ṣe gbogbo ẹ̀ nínú ilé ìjọ. Wọ́n á máa help mi torí Ọlọ́run ẹ̀dí torí Ọlọ́run. Táwọn ọmọ yẹn ò fi ní màlá pé mi ò tiẹ̀ lẹ́ni tì kankan ní owó rárá. Mo mú bílífẹ̀ pé màá sanjọ́ fún ẹ. Báwo ni mo wá fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ó ti sú mi o. Nísìnyí ló wá dé tán nísìnyí lẹ́ni fi mọ̀yàn. Lẹ́ẹ̀ máa sọ pé èèyàn ò mọ̀ ṣe mọ́.
díà mo believe ẹ pé tó bá dé máa surprise ẹ wàá dé gbádùn mi gan wàá enjoy life mi gan kódà níbi tó enjoy life mi dé tẹ́lẹ̀ highest level ló lọ sure ní tó bá tẹ̀ ti fẹ́ ẹ máa ṣe fún ẹ that time. ó dáa mo ti gbọ́ ṣùgbọ́n tójú bá yẹjú kóhùn má yẹ o torí pé nísìn ló wá dé nísìn tẹ́ ní fi mọ̀yàn mọ́ yìí. ó sọ pé tó bá dé pé lè ní sọ́jọ́ pé. ilé wa ti jẹ látara. jíjẹ mi ò má wọrí. ẹ mú tí bá yín dáná ẹ wà lọ jẹun. kí ló ṣe. mo ń ṣọbẹ̀ àjápa náà ni. ẹ jẹ́ kí n tẹ̀lé ń gbà yín. ẹ má wò ẹ jẹ́ bá yín. jẹ́ kí n tẹ̀lé o torí kó tètè jiná ká tètè jọ sí ká lè jẹ. Pẹ́sì ọ̀hún ẹlẹ́dàá mi ó. Elédùmarè mọ́ mi jáde lọ. Ìṣọ́ mi bàbá o. Ọlọ́run àbò mo dúpẹ́. Mo jí sáyé lónìí o. Mo sùn, mo jí ó ṣé o bàbá. Oore rẹ̀ yẹ ló gbé ró. Mo ṣọpẹ́ tèmi ọba ńlá. Ẹni lẹ̀mí mi mo wá rí. Mo ṣọpẹ́ tèmi ọba ńlá. Ẹni lẹ̀mí mi mo wá rí. Bí mo ti ń lọ máa ṣọ́ mi. Bí mo ti. kò sí kó má bàa sí náà ni ó ti sú mi èmi ni màá bọ́lé èmi ni màá ṣe owó school fees àwọn ọmọ mi even renting owó ilé èmi ni everything responsibility ọrùn mi ló wà ṣọ́ọ̀pù gan ti joro kò sí kankan nínú ṣọ́ọ̀pù mi mọ́ kí ni mo fẹ́ ṣe ó ti sú mi ta ni mo fẹ́ ro tèmi fún ó ti sú mi. mo rò pé àwọn níbọ̀ yẹn pé kán kó sọ fún wọn bí àwọn sì lè lọ lóye àwọn kankan táwọn náà ṣe máa ń ṣe tí gbẹ fi ń jọra wọn bí àwọn lè sọ pé ṣe báyìí tí ò fi jọra wọn àbí kí ló rí sí i. èmi àti wọn kì í sọ lọ́rọ̀ ṣé wàá pọ̀ láìtì báyẹn ṣá kí n máa sọ̀rọ̀ marital life mi kí n máa sọ fún wọn kó má dàbí pé wọ́n kàn máa fìyàn ṣe yẹ̀yẹ́ máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn bákan. láàárọ̀ ṣe báyìí ní sí bí ẹ ṣe máa ń ṣe ó máa wù ú sọ fún wọn wò náà wọ́n sọ pé bí àwọn mọ̀tẹ́nubà ní mọ̀tẹ́nubà ni èèyàn máa ń dán nǹkan wò náà fìgbàgbọ́ ṣe ṣùgbọ́n náà wà fìgbàgbọ́ ṣe. ǹjẹ́ máa tọ́ ìṣá ǹjẹ́ mọ̀ pé ọlọ́run kan wà mọ́ kò sí wàhálà ọlọ́run aṣọ àmì fún wa. mi ò tẹ̀ ní kó wọlé. Elédùmarè mọ́ mi. ṣó possible ṣá àwọn níbọ̀ mi èmi àti wọn ò kì í ṣọlọ́rọ̀ kí wọ́n á lọ sọ fún wọn nǹkan tí mò ń face tí mò ń go through nínú ilé wọ́n lọ ṣàánú fún mi kó mi mọ̀ ọ́n ṣe má jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ ọdún mélòó ni mí tí mò ń fojú winá gbogbo eléyìí. ó dáa kò burú alátiṣe mi á mà ti ṣe ara ẹ̀ Ọlọ́run á kọ́ mi mọ̀ ọ́n ṣe kò burú kò sí ọ̀rọ̀. Ẹlẹ́dàá mi ó. Elédùmarè mọ́ mi jáde lọ. Bàbá o. Ọlọ́run àbò mo dúpẹ́. Mo jí sáyé lónìí o. Mo sùn, mo jí ó ṣé o bàbá. Oore rẹ̀ yẹ ló gbé ró. Mo ṣọ́. ọwọ́ èmi jáde ń tèmi. wọ́n kàn pè mí urgent nísìnyí. ní ṣàrí pé mo ti dress up. okay oúnjẹ kẹ ẹ wò ó wọ́n pè mí in hurry ní jàre mo lọ sí birthday party tó ẹ jọ ṣe ti gbọ́ bí mo ṣe wà mí ò tẹ ní time ẹ bọ́ sí kitchen
kẹ́ ẹ jẹun kẹ́ ẹ dáná kẹ́ ẹ jẹun ṣe ti gbọ́ ẹ bá mi tí kẹ́ ẹ lé. wá ṣé mi ò ní jẹun ni ṣé mi ò ní jẹun ni ṣé mi ò ní jẹun ni. ẹ wo mo wà ẹ̀ hurry bí mo ṣe wà yìí ẹ ṣáà rí i pé mo ti dress up now and then ọ̀rẹ́ mi ló ń ṣe birthday party lẹ́nu ṣe ti gbọ́ mi ò dẹ̀ fẹ́ stress rárá ẹ bọ́ sí kitchen ẹ dáná kẹ́ ẹ jẹun. kí n bọ́ sí kitchen kí n dáná kí n jẹun kí n dáná kí n jẹun kí n dáná kí n jẹun. and then mind you ọkọ mi ó possible kí ó ti rẹ̀ mí kí n tó dé láti party lẹ́nu mo lè ti wà stressful gan ẹ bá mi dáná láàárọ̀ oúnjẹ tẹ́ fẹ́ ṣe yẹn bá mi ṣẹ́kù ṣe ti gbọ́ torí mo lè má lè ṣe nǹkan kan mọ́ tí mo bá dé lálẹ́. kí ni kí n bá yín rà bọ̀ ṣé meat pie ice cream chicken pie ó dà ẹ má wọrí ṣe ti gbọ́. I love you. ẹ tẹ́ kí ẹ lé dáadáa àtàwọn ọmọ mi ò ó dàbọ̀. ìyá ayọ̀ ọ̀dọ́ ìyá ayọ̀ ìyá ayọ̀ ìyá ayọ̀ yé mi ti ta wọ́n ti gbé pátá lé mi lọ́wọ́ mo ti fọ̀ tèmi ta. ìwọ lọ bó ṣe ń tó gbèsè ayé mi yóò dá o wọ́n ti gbé pátá lé mi lọ́wọ́ ayé mi ta. Ọlọ́run àbò mo dúpẹ́ mo jí sáyé lọ. Alhamdulillah. sáájé wọn. a dúpẹ́ fọlọ́run. dáàdi wa náà kọ́ àkú gbìyànjú ọlọ́run ṣàánú wa. ẹjọ́ torí tó lọ́rùn ẹjọ́ ìyá Yorùbá ni mo wá fi sùn torí lẹ́jọ́ mẹ́ta yìí ó kàn jáde lé mi understand kò yé mi wọ́n kàn jáde ò ní sọ fún mi kí mo wá jọkọ fún tó lè sọ fún mi kódà torí ẹ̀ mo fọwọ́ pé kí n wá fẹjọ́ sùn torí ẹ̀yin lọ́rẹ́ rẹ̀ tó yẹ pé ẹ̀yin ní tight friend ẹ̀ dáadáa tí mo mọ̀ yín tó yẹ pé kí n tó fẹ́ ẹ̀yin mọ̀ náà ṣùgbọ́n ọmọbìnrin torí tó lọ́hùn ẹ̀jẹ̀ bá ń bá sọ̀rọ̀ torí ọlọ́hùn kí n tó bínú torí ẹ̀mọ́ ni kí n kọ́kọ́ fẹjọ́ sùn o ṣe ti gbọ́. sọ ti yé yín báwọn. ẹ má bínú ẹ ní bínú ni ẹ dákun torí ìtọ́lọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta kò yé mi náà ṣùgbọ́n màá pè máa padà bá a sọ̀rọ̀ ẹjọ́ nítorí ìtọ́lọ́ tẹ bá ti ń kó bí nìsín máa lọ mú bò máa lọ pé ẹ má bínú ẹ dákun torí ìtọ́lọ́ mo bẹ̀ yín ni ẹ má bínú sí wa ẹ sì rí i pé àyípadà rere ó dé bá a lójú àmín torí ẹ náà mo ní pé kí n kọ́kọ́ wá sọ fún yín kó tó di pé màá bínú torí ẹ mo ní kọ́kọ́ wá sọ fún yín dáàdi wa ńkọ́ àtọmọ mi sí wàhálà mo ní kí n kà kọ́kọ́ torí mo kọjá lọ ni mo máa ń pè kí n sáré fẹsẹ̀ kan ya ọ̀dọ̀ yín bí báyìí. ẹ bá kí dáàdi wa ti wá ara nígbà ẹ bá bẹ̀rẹ̀. Mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Kí má kẹ́lẹ́ ṣùnà Ọlọ́run mi ọba àbò gbàdúrà mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi o bàbá mímọ́. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. alóyinlo òde wálé. ọ̀rẹ́ mi girlfriend how far. kò jẹ́ wọ́n sì kó tó ṣe fún mi o like seriously oh yeah I'm sorry má bínú kò jẹ́ wọ́n sì kó tó ṣe fún mi o okay for real lọ́la irọ́ ni o lálálẹ́ Friday a máa gbórí wọlé ni o sure really
Honorable ń bọ̀. Wow! Wow! But ṣé o ṣáà ti bá mi yanjú everything? Ṣé kò sí nǹkan kan, kò sí problem? Ó ṣí ọ̀rẹ́ mi ọ̀la yẹn lásán. Màá dress kill, màá dress. Ó má worry. Okay, mo ti gbọ́, kò sí problem. All right there, thank you so much. Ọpẹ́ o. Wow. That's nice. Ìyá Ayọ̀. Ìyá Ayọ̀. Ló dé náà, ló ṣẹlẹ̀. Ta ló pè é? Ẹ ṣàgbọ́ tí mò ń sọ̀rọ̀, ọ̀rẹ́ mi ni ọjọ́ ń. Ilé wa lọ ní Friday o. Party náà, party club. Friday, ọ̀ ń lọ party lọ Friday. Tó lè wọ́n pé mi ò ní iṣẹ́ lọ́wọ́. That's why tó fi ń wúwà báyìí. Ló ṣẹlẹ̀ náà. Ìyá Ayọ̀. Ó dáa o, Ìyá Ayọ̀. Nítorí ó máa lẹ́yìn o. Ó máa lẹ́yìn o. Ó máa lẹ́yìn o. Torí Ọlọ́run, Fẹ́mi mi jì mí. Ó ṣàrí wípé iṣẹ́ ọkùnrin ni mò ń gbé. Èmi ni màá bọ́lé. Owó sún àwọn ọmọ wà ń bẹ̀. Renting wà ń bẹ̀. Tó kí ló fẹ́ kí n ṣe? Ibìkan náà ṣáà ni màá ti rówó náà. Ìwọ ni yóò ní iṣẹ́ lọ́wọ́. Gbogbo nǹkan tí mo bá dé ni màá fi support ẹ. Kí ni mo tún fẹ́ ṣe jù yẹn lọ náà? Jọ Fẹ́mi mi jì mí o. Kí mi fẹ́ mi ẹ̀jẹ̀? Kí mi fẹ́ mi ẹ̀jẹ̀? Ìyá Ayọ̀. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o. Ó máa lẹ́yìn o. Ìyá Ayọ̀. Èmi mo ń bẹ sọ tó kún wájú mi. Èmi mo ń bẹ sọ tó kún wájú mi. Jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Elédùmarè mú mi jáde lọ fàbọ̀ ẹ̀bọ̀ mi ò bàbá mi mọ́. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Kí má kẹ́lẹ́ ṣùlọ́nù Ọlọ́run mi ọba àbọ̀ gbàdúrà mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Kí má kẹ́lẹ́ ṣùlọ́nù Ọlọ́run mi ọba àbọ̀ gbàdúrà mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Jẹ́ kí n padà bọ̀ wálé kí wá rúbọ ọpẹ́ sí ọ ẹlẹ́dàá mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Ọlọ́run àbò mo dúpẹ́, mo jí sáyé lónìí o, mo sùn, mo jí ó ṣé o bàbá, oore rẹ̀ yẹ ló gbé ró, mo ṣọpẹ́ tèmi ọba ńlá, ẹni lẹ̀mí mi mo wá rí, mo ṣọpẹ́ tèmi ọba ńlá, ẹni lẹ̀mí mi mo wá rí, bí mo ti ń lọ máa ṣọ́ mi, bí mo ti. ọ̀rẹ́ mi mo ti wọlé mo ti dájá àkùbá lẹ́kùn wọ̀ bọ́nú ilé. Mi ò kẹ́ tara mi rárá. bó ló ṣe jẹ́. Kó sì mo kọ́ mọ́ ni pé ọ̀dọ̀ bọ́bọ́ wẹ̀rẹ̀ Dayọ̀ yẹn ni mo lọ. Kó sì mo notice pé bó ṣe ní fóònù pẹ̀lú mi tán. Tó dìde ni mo rí pé kinní kan pupa kan báyìí. Ó jáde látara ẹ̀, ó bọ́ sílẹ̀. Mo dẹ̀ wá bí léèrè o pé kí ló fi ṣe é. Ó ní kí n má wọrí. Àtìgbà yẹn ni system mi ti dàrú. ọsítù bó láwà lọ báyìí. ọ̀rẹ́ mi ọsítù bó láwà lọ báyìí. mo ti ẹ̀jẹ̀ kọ́kọ́ wọnú ilé náà káà mọ̀ bọ̀ nínú ilé náà ọ̀rẹ́ dáàbò kọ́ kó sẹ́ni ẹ̀ka jáde àwọn ọkọ̀ mọ̀ jáwọ́ já kọ́kọ́ wọlé náà. Alẹ́ kí wá rúbọ ọpẹ́ sí ọ ẹlẹ́dàá mi o. Elédùmarè mú mi jáde lọ fi ṣọ́ ẹ̀ṣọ́ mi bàbá o. Ọlọ́run àbò mo dúpẹ́, mo
ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́ ni. Ọkọ mi, ṣàánú mi, nǹkan ṣe mí, máa wò mí ràn. Kí ló fẹ́ kí n ṣe báyìí? Ọkọ mi, bá ti wù ẹ́ kò ṣe, nǹkan ṣe mí. Fóònù mi ńkọ́? Jẹ́ kí n gbé wọn ní nígbà yẹn kan lọ rí láti ní bíi sórí mi ní. Díẹ̀. Sorry.